nígbà tá a ti ń ṣèṣọ́jí yìí bọ̀, mo ti ń ṣèṣọ́jí láti ya 2016. òjò á máa rọ̀ ní orú ìsàlẹ̀ junction yìí, kò ní débi táwọn Bákàrè sórí àwọn èèyàn tó ń bọ̀, òjò á wá máa rọ̀ lókè báyìí, á wá fi bí ilẹ̀. àwọn kan tó bá kí ló ń ṣẹlẹ̀ ní ibi àwọn kan dẹ̀ máa rò pé òjò yẹn ń pa mí. wọ́n lójò yìí ti fẹ́ pa Yéésù, ẹ̀gbọ́n ní kíni, bàbá mi ní ó rán mi níṣẹ́, àdáṣe ní ọmọ ìgbà ò gbọ́dọ̀ ń mọ́. ẹni tó ní sọjí ló ṣe sọjí, gbogbo tó dòkú láyé rẹ Ọlọ́run kó sọjí náà. àmì orúkọ Jésù. èmi ò mọ bí tí àwọn ènìyàn yìí ti sọkún ọkàn láti òní lọ, torí pé orí mi ò tún sọkún mọ́. àmì orúkọ Jésù. torí bí ayé rẹ fún Kristi lónìí, mo lóò ní sọkún mọ́. àmì Jésù. torí pé o ṣèṣọjí 2024 ò ní sọkún mọ́. àmì Jésù. sọ pé Olúwa ta lẹni tó ń finú bá mi jà. mo kọrin kan. ta lẹni tó fẹ̀rín bá mi jà, ta lẹni tó fẹ̀rín dá mi lóró. èso mi ìgbé lára tó wọlé jẹ́ kó ṣubú jáde láyé. ta lẹni tó fẹ̀rín bá mi jà, wọ́n dẹ̀ máa rẹ́rìn sí mi ṣùgbọ́n kò dénú wọn. ta lẹni tó fẹ̀rín dá mi lóró, a dẹ̀ máa rẹ́rìn sí mi. ẹ lọ bá tiẹ̀ jẹ́, mi ní sojú wípé mi ni. ìgbéra lára ké wọlé jẹ́ kó ṣubú jáde láyé. gbogbo ẹni tó finú bá ẹ jà, àṣẹ ń jáde lára mi o. gbogbo ẹni tó wà ní agbègbè yìí máa béèrè. gbogbo ẹni tó finú méjì yìí bá ọ rìn, igbe ẹ̀rọ máa sọ nílé wọn. gbogbo ẹni tó ń bá ẹ rìn, tó ń ba tìẹ jẹ́ lẹ́yìn, mo rí wọn bàbá mi o, mo rí wọn. sọ pé Jésù kìí ṣe Olúwa.